ẹ jẹ́ kí n fún wa ní òṣòlẹ̀ tó yẹ pé ó máa ń gbé oore ńláńlá wá. Tó bá jẹ́ pé olóore ló fẹ́ gbé fún ọ, yóò gbé olóore tó ní kìmí wá fún ọ. Tó bá jẹ́ pé ilé ló fẹ́ kọ́, ó kọ́ lọ́wọ́ kan. Tó bá jẹ́ pé káà ló fẹ́ rà, ó ra káà lọ́wọ́ kan. Àṣejẹ yìí ó confirm. Tí ẹ bá jẹ́, ó gbọ́dọ̀ lè pa mọ́ fọ́sẹ̀ mẹ́ta láìní níbálòpọ̀. Ìsọkùnrin ló jẹ́, ìsọbìnrin ló jẹ́. Tọ́jọ́ náà kó tó pé pẹ̀lú ògo Ọlọ́run, ìyanu ṣẹlẹ̀. Oore ńlá ló wọlé wá. Kí ni tá lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ìyẹ́ agbé mẹ́rin, ìyẹ́ àlùkò mẹ́rin, ìkódẹ mẹ́rin, ìyẹ́ ọ̀sìn mẹ́rin. Ẹ jẹ́ ká lọ̀ wọ́n kúnná. Ẹ jẹ́ ká lọ wá ewé bíraná, ewé ajé, ewé awe pèpè, ewé akísàn àti ewé adùn. Ṣé ẹ rí ewé adùn àti ewé awe pèpè yìí? Àwọn náà gbọ́dọ̀ jẹ́ tútù tó jọ. Tá bá rí àwọn yòókù náà tútù tó jọ kò ní lábúrú o. Ṣùgbọ́n awe pèpè àti ewé adùn yìí gbọ́dọ̀ jẹ́ tútù tó jọ. Gbogbo àwọn ewé níwọ̀nba náà ni. A wá lọ̀ wọ́n papọ̀ mọ́ àtàjọ̀sì mẹ́rìndínlógún, ìrè mẹ́rìndínlógún. Ẹ jẹ́ ká wá kòkò tuntun. Ẹ jẹ́ ká dà wọ́n sí. Ẹ jẹ́ ká wá lọ ra ọkàn. Ẹ jẹ́ ká lọ abattoir ká wá lọ ra ọkàn màálù tó tóbi ẹyọ kan. Tó bá jẹ́ pé ẹni tí ò lè jẹ nǹkan tán ni, kó ṣà ti jẹ́ complete tí wọ́n ti bù kankan bẹ́ẹ̀. O lè jẹ́ ìwọ̀nba tá lè jẹ tán. Màálù tí ò tó púpọ̀. Àti wá jẹ báyìí. Ẹ jẹ́ ká gé sí 16. Ẹ jẹ́ ká dà sínú kòkò tuntun pẹ̀lú àwọn nǹkan tá kìlọ̀. Ẹ má jẹ́ ká lo epo pupa fi ṣe àṣejẹ yìí. Ẹ jẹ́ ká lo ìdá òrí tàbí òróró kúlí. Omi wo la wá lò? Omi òkun, omi ọ̀sà là á lò. Omi òkun, omi ọ̀sà. Tá bá ṣe tó jiná tán, á dà kíní kan kalẹ̀. Á dà àwọn kankan tá ti lọ kalẹ̀. Ó ní odù tá tẹ̀lé wọn lórí. Orí odù yìí là wá sọ àṣejẹ ilé lórí. Á tún wá lọ àwọn kankan. Àwọn kankan tá bá lọ yìí. Ó ní odù tá tẹ̀lé lórí. Á wá pe gbólóhùn rẹ̀ sí. A bá pe gbólóhùn rẹ̀ sí tán, àwọn nǹkan yìí là wá fọ́n lé lórí. A bá fọ́n lé lórí, á wá ṣe àdúrà sí. Á wá lọ wọ aṣọ tó mọ́ àbí ká ra aṣọ fún ká kàn fi pa kájà. Kó tó di wá fáṣọ pa kájà àbí aṣọ tuntun. Ó ní àgbo tá wẹ̀. Ó ní ọṣẹ kan tí èèyàn wẹ̀. Tó bá wẹ̀ tán, ó wá jókòó ti àṣejẹ. Títóbi rẹ̀ Ọlọ́run. Títóbi rẹ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ń fún wa ní gbólóhùn yìí. Ó kàn jẹ́ pé àwọn nǹkan méjì tí mo decode yẹn nìkan ní fi kalẹ̀ ń bẹ̀. Ẹni tó bá serious kó já sọ̀rọ̀ nípa rẹ̀. Ẹni tó bá mọ̀ pé òun serious lórí rẹ̀ kó já sọ̀rọ̀ nípa rẹ̀. Ẹ jẹ́ á pe gbólóhùn rẹ̀ fún un. A ti tẹ odù yẹn pẹ̀lú àwọn nǹkan yẹn a ti tẹ̀. A wá sílẹ̀ mẹ́ta. A wá ní lápàró, lápàró, lápàró. Òkìkí igbó, òkìkí igbó, òkìkí igbó. Òbìrí bíràdá, òbìrí bíràdá, òbìrí bíràdá. Ìdágìrì, ìdágìrì, ìdágìrì. Ọ̀tẹlẹ̀ kílẹ̀ ó rọ́, ọ̀tẹlẹ̀ kílẹ̀ ó rọ́, ọ̀tẹlẹ̀ kílẹ̀ ó rọ́. Ọ̀tẹlẹ̀ kílẹ̀ omi, kí ilẹ̀ omi tìtì. Ọ̀tẹlẹ̀ kílẹ̀ omi tìtì, ọ̀tẹlẹ̀ kílẹ̀ omi tìtì. Ọ̀tẹlẹ̀ kílẹ̀ omi, ọ̀tẹlẹ̀ kílẹ̀ omi, ọ̀tẹlẹ̀ kílẹ̀ omi. Gbádùn gbádùn, gbádùn gbádùn, gbádùn gbádùn. Akọ ajá olójú mẹ́rin. Gbádùn gbádùn, gbádùn gbádùn, gbádùn gbádùn. Akọ ajá olójú mẹ́jọ. Gbádùn gbádùn, gbádùn gbádùn, gbádùn gbádùn. Akọ ajá olójú mẹ́rìndínlógún. Gbádùn gbádùn. Gbádùn gbádùn o. Ẹ̀yin lẹ ṣẹ́ ifá fún olúkóre. Olúkóre wá lọ kó ire ajé tèmi wá lónìí o. Ọ̀rúnmìlà o, Ọ̀rúnmìlà o, Ọ̀rúnmìlà o. Ó tó gẹ́ kí o kó ire tèmi wá fún mi lónìí o. Agbe kí o gbé ire tèmi wá fún mi lónìí. Àlùkò kí o gbé ire tèmi wá fún mi lónìí. Gbogbo ara ní sẹfun ní fi ń ṣajé tiẹ̀.
oore òjijì ó wá dà ní nǹkan tó fẹ́ ṣe. Tó fẹ́ ra káà ni oore òjijì tó fi ra káà. Tó fẹ́ kọ́lé ni oore òjijì tó wá fi kọ́lé wá dárúkọ rẹ̀. Tó bá fẹ́ gba contract wá sọ. Tó bá yẹ pé o fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn náà ni ó wá dà níyàn rẹ̀ sí. Kò fail rí. Ó dájú ṣùgbọ́n Olódùmarè dájú jù lọ. Confirm ni. Nọ́mbà mi ni 070 31 56 31 86.